Jésù lolúwa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ké sí gbogbo ènìyàn tó wà nítòsí wípé àwọn oníjọ afẹ́fẹ́ yẹn, ìjọ orí afẹ́fẹ́, wọ́n ti gbéṣe wọn dé, wọ́n ti bẹ̀rẹ̀ báyìí o. Jesus lovers everywhere like community church. Òun ló gbé ìsìn wá bá lónìí ọjọ́ Olúwa. Inú oṣù kẹta la wà yìí. Òní sì ni Sunday àkọ́kọ́, ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹta. Mo fẹ́ kí gbogbo wa parapọ̀ níbi gbogbo tá a bá wà lágbàáyé, àwọn ọmọ káàrọ̀ òjíire ká parapọ̀, ká jọ jọ́sìn sí Ọlọ́run, ká jọ mọ rírì Ọlọ́run lówùrọ̀ yìí. Ìsìn Gẹ̀ẹ́sì ó ti lọ, ìsìn èdè Yorùbá, èdè abínibí, òun ni a wà báyìí. Ẹ jẹ́ ká parapọ̀ ká mọ rírì Ọlọ́run níbi gbogbo tá a bá wà. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé, ká gbóhùn ọpẹ́ wa sókè sí Ọlọ́run, ọba tó ń ṣètọ́jú wa, Ọlọ́run dáadáa, ọba dáadáa. Mo fẹ́ ká yìn, mo fẹ́ ká yìn lọ́pọ̀lọpọ̀ lónìí. Ọlọ́run ó ṣeun lọ́pọ̀lọpọ̀, ó ṣeun fara, ó ṣeun fàlejò pàápàá, ó ṣeun fún gbogbo ènìyàn. Ẹ ká yìn Ọlọ́run, ọba tó ń rọ̀jò. Ọ̀pọ̀lọpọ̀ ní wá ti rọ̀jò, àwa tá a bá wà ní Nàìjà àti rọ̀jò, òjò ti rọ̀ o. Ó túmọ̀ sí wípé ooru tí a ń rí tẹ́lẹ̀ ó ti ń fò lọ, òjò ti ń rọ̀. Ó túmọ̀ sí wípé Olúwa rántí wa wípé ó yẹ ká jẹun, torí nígbà tójò bá rọ̀, àwọn tó jẹ́ àgbẹ̀ wọ́n á ráyè àti gbin ohun tí wọ́n fẹ́ gbìn lóko, á gbin ohun tó fẹ́ gbìn, àwọn ewébẹ̀, àwọn ohun oúnjẹ tí wọ́n ń gbìn káàkiri á lè wò fún ọmọ ènìyàn, á lè wù, ohun gbogbo á sì máa lọ déédéé. Kì í ṣe wípé ìgbà ẹ̀rùn nìkan ló gbọ́dọ̀ wà, a gbọ́dọ̀ ní ìgbà ẹ̀rùn, a gbọ́dọ̀ ní ìgbà òjò. Ọlọ́run ló ń ṣàkóso ìgbà àti àkókò. Òun ló mú kí ìgbà ẹ̀rùn kó wá lákòókò, òun sì ló mú kí ìgbà òjò kó wá lákòókò. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, Ọlọ́run tó ń tọ́jú gbogbo wa, tó ń tọ́jú bàbá, tó ń tọ́jú màmá, tó ń tọ́jú ẹ̀gbọ́n, tó ń tọ́jú àbúrò, tó ń tọ́jú ọkọ, tó ń tọ́jú aya, tó ń tọ́jú ọmọ, ó ń tọ́jú Táyé, ó ń tọ́jú Kẹ́hìndé, ó ń tọ́jú Tàlàbá, ó ń tọ́jú Ìdòwú, ó ń tọ́jú gbogbo ènìyàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká fi ọpẹ́ wa fún, ká fi ògo fún Ọlọ́run. Ọlọ́run ṣe dáadáa. Ẹ jẹ́ ká sáré fi àkókò yìí dúpẹ́. Ìwọ tó lè kọrin, ó lè forin yìí. Mo ti máa ń sọ tipẹ́, ẹni tó bá lè sọ̀rọ̀ lè kọrin. Kò ní ṣe bóyá ohùn rẹ ó dùn gbọ́ létí lọ tààrà bí ò dùn gbọ́ létí lọ tààrà. Kì í ṣe bó fẹ́ forin jẹun, kì í bó fẹ́ forin jẹun, ó fẹ́ forin yin Ọlọ́run ni, ó fẹ́ forin yin Ọlọ́run ni. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, gbé ohùn ọpẹ́ rẹ sókè. Gbé Olúwa ga pẹ̀lú mi, ẹ̀yin ènìyàn rẹ̀, kí á jùmọ̀ gbé ga ẹ̀yin ènìyàn mímọ́. Ó yá, gbé ohùn ọpẹ́ rẹ sókè sí Ọlọ́run. Fi ìmoore rẹ̀ hàn. Jẹ́ kí Ọlọ́run pàápàá mọ̀ wípé ọmọ mi dáadáa rèé, ó mọ rírì mi. Olórin kan ní pé mo mọ rírì rẹ, nítorí náà mo ṣe ń jó, nítorí náà mo ṣe ń yọ̀. Ìwọ náà sọ fọ́lọ́run pé o mọ rírì ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o mọ rírì ẹ̀. Oṣù titun láti bọ́ sí ọjọ́ kejì inú oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run ṣe dáadáa o. Agun àkàsọ̀ kìíní, a sì bọ́lẹ̀ láyọ̀ àtàláfíà yẹn oṣù kìíní. Agun àkàsọ̀ kejì, oṣù kejì, a bọ́lẹ̀ láyọ̀ àtàláfíà, a wà láyé, a wà láàyè rere. Ọ̀pọ̀ ní wa lÓlúwa ṣe fún dáadáa, àwa tá a rọ́ṣù kejì tí Ọlọ́run ti dà wá jẹ́jẹ́ bọ́ sínú oṣù kẹta, tí ò sí wàhálà, tí ò sí ìdààmú. Èèyàn tiẹ̀ lè rí ìdojúkọ, ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí, Olúwa yìí mú kó wà láyé, ó mú kémi náà wà láyé, ó mú kí ohun tó ń dojúkọ, ó mú pé kó má gba ẹ̀mí rẹ, ó mú kí ohun tó ń dojúkọ, ó mú pé kò ní dá ẹ̀mí rẹ légbodò. Ó túmọ̀ sí wípé kò ní ṣe pẹ̀lú ohun tó ń rí àti ohun tí ò rí. Ọlọ́run wà nípa tìrẹ, ó sì fìdí rẹ̀ múlẹ̀. Ọba tó wà nípa tìrẹ, ọba tó wà nípa tèmi, tí ò jẹ́ ká ṣubú dànù, kò jẹ́ ká ṣàìsàn débi ikú, kò jẹ́ ká ṣàìsàn dójú kú. Àwọn tó sì ṣàìsàn dójú kú, ó ra ẹ̀mí wọn padà. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn, ẹ ká dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Ọlọ́run ó ṣe dáadáa. Jésù Kristi agbára wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run tọkàntọkàn la fi dúpẹ́ lọ́wọ́ rẹ lónìí. A yìn ọ́ nítorí pé o ṣeun lọ́pọ̀lọpọ̀. O ṣe dáadáa fún wa, gbogbo wa tá a wà lórí òkè yìí, tá a sopọ̀ mọ́ pẹpẹ yìí ló ṣe dáadáa fún. Nílé lóko, lọ́nà ọjà, lájò, níbi gbogbo tá a wà. Bàbá, ìtójọba, ìtójẹ́jòyè, ìtójẹ́ aráàlú, ìtójẹ́ àlejò, ìtójẹ́ àjèjì, bàbá gbogbo wa ló ṣe dáadáa fún. Àmọrírì rẹ, ọwọ́ agbára rẹ ó pọ̀, ó ní ipá, ó sì ní agbára lórí ọ̀rọ̀ ayé wa. O ò jẹ́ ọ̀tá ó dá ẹ̀mí wa légbodò, o ò jẹ́ ọ̀tá ó pa wá lẹ́kún, o ò jẹ́ ọ̀tá ó dá wa lóró. Gbogbo àwọn ìdojúkọ lọ́lọ́kan ìjọ̀kan tó ń bẹ nínú ayé, gbogbo rẹ̀ ló kó wa yọ. Ó kó wa yọ nínú túbú ọ̀tá,
ó gbà wá lọ́wọ́ àìsàn, ó gbà wá lọ́wọ́ àìlera, ó gbà wá lọ́wọ́ àìní, lọ́wọ́ ọ̀dá, lọ́wọ́ ìyàn, ó gbà wá lọ́wọ́ ìdààmú ayé. Wọ́lọ́ba tó ń ṣètẹ́jú wa, òun tù wá lára lábẹ́ bó ti wù kórí. Ó fún wa ní òjò lákòókò rẹ̀, ó fún wa ní ẹ̀rùn lákòókò rẹ̀, ó fún wa ní ohun gbogbo kó máa lọ déédéé, ó sì ṣe ohun gbogbo dáadáa fún wa. Lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa, lórúkọ Jésù Kristi gba ẹ̀yìn wa. Ọpẹ́ ìyìn wa jẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà. Bàbá, a fi oṣù ilé ọlọ́wọ́ oṣù titun ní Ọlọ́run súre fún un. Nípa tiwa nínú oṣù yìí, lórúkọ Jésù má jẹ́ ká ṣubú dànù, má jẹ́ ká di àwátì, ra ẹ̀mí wa padà. Jẹ́ kí ìbùkún rẹ kó di ìfihàn nínú ayé wa. Jẹ́ kí ìbùkún rẹ lórúkọ Jésù kó fọhùn nínú ayé wa. Oṣù yìí jẹ́ kí ògo fọhùn nípa tiwa. Ó ti bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ nínú ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 10 nípa ti oṣù yìí. Ó sọ wípé Ọlọ́run oore ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò nípẹ̀kun nínú Kristi Jésù, nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, òun tìkára rẹ̀ yóò sì ṣe yín ní àṣepé, yóò fi ẹsẹ̀ yín múlẹ̀, yóò fún yín ní agbára, yóò fi ìdí yín kalẹ̀. Nínú oṣù titun yìí, lórúkọ Jésù Kristi, gbogbo ohun tó ṣe nípa tiwa ṣe ní àṣepé. Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀, Ọlọ́run fún wa ní agbára titun. Nínú oṣù titun yìí, lórúkọ Jésù Kristi, ó yá fi ìdí wa kalẹ̀. Bàbá, fún wa ní ìsinmi, fi ògo ńlá rẹ yí wa ká. Jẹ́ kí orí ọ̀fẹ́ rẹ kí ó tó fún wa ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè. A ó sì máa yìn ọ́ níwọ̀nba àkókò ta ní níwájú rẹ lónìí. Bá wa sọ̀rọ̀ rẹ o, jẹ́ kó yé wa, jẹ́ kó tún wa ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù kó tún wa ṣe. Ó ṣe Ọlọ́run ìyàtọ̀ agbára. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Lówùrọ̀ yìí, ohun tí Ọlọ́run rán sí wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí ní ìdánilẹ́kọ̀ọ́ tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, tá a máa tẹ̀síwájú lónìí, tá a máa bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan láti ọ̀sẹ̀ yìí dé àwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ síwájú. Ohun tí Ọlọ́run rán sí wa, èyí tí ó wú jáde lọ́sẹ̀ yìí lónìí, òun ni ó wà nínú ìwé Pétérù kìíní èkejì ti Pétérù orí kìíní ẹsẹ̀ 5. Ó ní, àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo. Ó túmọ̀ sí pé kẹ́ ẹ gbìyànjú, kẹ́ ẹ tiraka, kẹ́ ẹ sapá yín. Ẹ máa ṣe àìsinmi gbogbo. Ẹ fi ìwà rere kún ìgbàgbọ́. Lónìí mo fẹ́ sọ nípa ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní ìwà rere. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ ipa tí ìwà rere ń kó nínú ìgbésí ayé onígbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ipa tí ìwà rere ń kó láàrin ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìwà rere. Ọlọ́run ò fi ìwà rere ṣeré. Ìwà bí Ọlọ́run ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìwà rere. O lè níwà bí Ọlọ́run bí o bá ní ìwà rere. Nítorí pé àkọ́ṣe nínú ìwà bí Ọlọ́run ni ìwà rere. Kí ọ̀rọ̀ Ọlọ́run tó yé ọ, kí ohun tọ́lọ́run ń ṣe kó tó yé ọ, ká tó lè rí ọ bí ẹni tó wà bí Ọlọ́run, tó ní ìwà bí Ọlọ́run, a gbọ́dọ̀ kọ́kọ́ rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà rere. Àwọn àgbà bọ̀ wọ́n ní pé ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Àwọn àgbà tó mọ ohun tí Ọlọ́run fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá rẹ̀, ohun tí ẹlẹ́dàá tó fẹ́ látọ̀dọ̀ ẹ̀dá rẹ̀, ẹni tó dá sílé ayé, wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, mọ Bíbélì. Ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Ẹni tó bá lẹ́wà tí ò bá ti ní ìwà, asán ni ẹwà rẹ̀. Lóòótọ́ ẹwà ló ń bẹ lórí àtẹ lónìí. Ẹwà ní gbogbo ènìyàn ń gbé sórí afẹ́fẹ́. Ẹwà ní gbogbo ènìyàn ń polongo. Àmọ́ ẹwà láìsí ìwà asán ni. Ẹni tí ó gbé ẹwà sórí àtẹ tí ó fi ìwà kan yóò padà tẹ́ ni. Tó gbé ẹwà sórí àtẹ tó ń polongo rẹ̀, tó ń kiri rẹ̀ káàkiri lórí orí ẹ̀rọ ayélujára bí ajere amóhùnmáwòrán,
ó ń kéde rẹ̀ lórí gbogbo ẹ̀rọ pẹpẹ tí gbogbo wa wà yìí lórí ìlà yìí tó ń kéde ìwà rẹ̀ ẹwà rẹ̀ tó fi ìwà kan olúwa rẹ̀ yóò padà tẹ́ni ẹwà láìsí ìwà asán ni nítorí pé ìwà rere òun ni ẹ̀ṣọ́ ènìyàn lè ní ìmọ̀ ìyàtọ̀ tó wà nínú ìwà búburú àti ìwà rere ṣùgbọ́n kó kùnà ìwà rere ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ayé lónìí tí wọ́n kùnà ìwà rere kì í ṣe wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà nínú ìwà rere àti ìwà búburú kì í ṣe pé wọn ò mọ ìyàtọ̀ tó wà nínú wípé kéèyàn ṣe rere àti kéèyàn ṣe búburú ìṣe rere ó bẹ̀rẹ̀ nínú ìwà rere torí ìwà rere ló ń bí ìṣe rere Ọlọ́run mú mi kí n ṣe rere ìpinnu rẹ ni o ọwọ́ rẹ ló wà kọ́kọ́ ṣe rere náà kọ́lọ́n tó wò wípé bí akọ́nà rẹ là bí a kò dá sí kó ṣàánú fún ẹ wá kọ́kọ́ ní ìpinnu ìwà rere náà bẹ́ẹ̀ ni ohun tí ìwé mọ́ sọ ni ó ní kó ṣe àìsinmi pàápàá nínú ohun gbogbo láti fi ìwà rere kún ìgbàgbọ́ tó bá fẹ́ sí òkè ní ìdí ìgbàgbọ́ tó bá fẹ́ wu Ọlọ́run ìgbàgbọ́ tó bá fẹ́ kí Ọlọ́run fún òǹtẹ̀lú ìgbàgbọ́ tó bá fẹ́ rí àánú Ọlọ́run ìgbàgbọ́ tó bá fẹ́ rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run á jẹ́ ìgbàgbọ́ tí a fi ìwà rere kẹ́nìdí á jẹ́ ìgbàgbọ́ tí a fi ìwà rere pọ́nlé á jẹ́ ìgbàgbọ́ tí a fi ìwà rere ṣe kíni tí a fi ìwà rere gbé síta gbé sí gbangba ìgbàgbọ́ láìsí ìwà rere asán ni agbára àtinúwá láti yan rere láti hùwà rere láti gbé ìgbésẹ̀ rere ní gbogbo ìgbà òun ni à ń sọ nípa rẹ̀ lónìí kì í ṣe láti mọ ìyàtọ̀ nínú rere àti búburú nìkan ṣùgbọ́n agbára àtinúwá láti hu ìwà rere ṣe rere gbé ìgbésẹ̀ rere nínú ayé kì í ṣe wípé mo kàn mọ̀ wípé ìyàtọ̀ wà nínú rere àti búburú ṣé òun ṣe rere bí òun yan rere gẹ́gẹ́ bí ènìyàn ẹni tí a dá láti máa yan nǹkan ènìyàn òun yan rere àbó òun yan búburú èwo ló ń yàn gangan kí ni ìwà rẹ nínú ayé kí ni ìwà rẹ nínú ayé ìwà rere ni ó ń bí ìṣe rere mo fẹ́ kí o mọ̀ ìwà rere ló ń bí ìṣe rere ìwà rere ò sí lọ́tà gbogbo ènìyàn ló fẹ́ràn ìwà rere kò sí bó ṣe lè jẹ́ bó o bá hùwà rere tó ń ṣe rere pẹ̀lú ẹ̀ gbogbo ènìyàn ni yóò fẹ́ràn rẹ torí pé èèyàn tó jẹ́ ká ó mọra rẹ̀ níkà èèyàn tó sì jẹ́ olódodo ó mọra rẹ̀ ní olódodo ẹ wo nǹkan tí a sọ nípa ti Jóòbù nínú ìwé Jóòbù orí kìíní Ọlọ́run fún ara ẹ̀ ó sọ nípa Jóòbù wípé ènìyàn rere ni wípé ó fẹ́ ìwà rere ó kórìíra aburú lọ́pọ̀lọpọ̀ ó bẹ̀rù Ọlọ́run ó sì fẹ́ràn ìwà rere ṣé a lè sọ bẹ́ẹ̀ nípa tìwọ náà ṣé a lè sọ bẹ́ẹ̀ nípa tìwọ ó gbọ́dọ̀ mọ̀ wípé kọ́kọ́rọ́ ìwà rere ní ẹ̀rí ọkàn máa bẹ̀rẹ̀ sí ní ka àwọn ẹsẹ̀ Bíbélì yẹn fún wa láìpẹ́ yìí o ṣùgbọ́n wọ́n fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún wa kó yé wa dáadáa ọ̀pọ̀ lónìí ni wọ́n ti gbàgbé ìwà rere mo ti fẹ́ràn àwọn tí wọ́n ní ìdánimọ̀ ara wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó gbọ́dọ̀ ní ìwà ọmọlúwàbí nítorí pé àwọn ni àwọn ẹ̀dá tí wọ́n pọ́n ìwà rere lé tí wọ́n mọ̀ wípé gbogbo ohun tó ṣe iyebíye nínú ayé yìí bẹ̀rẹ̀ láti ìwà rere sì ló ń bí iṣẹ́ rere wọ́n fẹ́ kó mọ̀ wípé kọ́kọ́rọ́ sí ìwà rere ẹni tó máa hùwà rere ẹni tó máa ṣiṣẹ́ rere ẹni tó máa gbà wípé ohun tó Ọlọ́run fẹ́ bèèrè lọ́wọ́ rẹ wípé èso ìgbàgbọ́ rẹ rèé ohun tí yóò mú kí ìgbàgbọ́ rẹ sí Ọlọ́run kó nítumọ̀ àkọ́kọ́ ọbẹ̀ ni wípé ìwà rere ni kọ́kọ́rọ́ ìwà rere náà òun sì ni wípé o máa jẹ́ ẹni tí ẹ̀rí ọkàn rẹ̀ wà láàyè torí kọ́kọ́rọ́ ìwà rere ni ẹ̀rí ọkàn mímọ́ ẹ̀rí ọkàn mímọ́ jẹ́ kí ẹ̀rí ọkàn rẹ kí ó mọ́ ní gbogbo ìgbà pọ́n òtítọ́ lé pọ́n òdodo lé jẹ́ kí bẹ́ẹ̀ ni rẹ kó jẹ́ bẹ́ẹ̀ ni jẹ́ kí bẹ́ẹ̀ kọ́ rẹ kó jẹ́ kí ni kó jẹ́ bẹ́ẹ̀ kọ́
ọ̀pọ̀ nu wa lónìí bẹ́ẹ̀ rí ọkàn bá jẹ́ wa a máa gbójú ni pé ayé ń ṣerú ẹ̀. Kò ní jẹ́ mi máa kọ́kọ́ bẹ̀rẹ̀, kò ní jẹ́ mi ní máa ṣe àṣekágbá ayé ń ṣerú ẹ̀. Èmi kọ́ máa kọ́kọ́ dalẹ̀ náà ayé ń ṣerú ẹ̀. Èmi kọ́ máa kọ́kọ́ jíni lẹ́sẹ̀ ayé ń ṣerú ẹ̀. Èmi kọ́ máa kọ́kọ́ jalè kí n jí owó lówó mú nǹkan ní nǹkan. Èmi kọ́ máa kọ́kọ́ ṣàgbèrè, èmi kọ́ máa kọ́kọ́ purọ́ ayé ń ṣerú ẹ̀. Ìwọ tó bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ tó yẹ pé ohun tó fi ń fún ara rẹ ní àwáwí ni wípé ayé ń ṣerú ẹ̀, kẹ́rì ọkàn rẹ máa jẹ́ kó ní kẹ́rì ẹ̀rí ọkàn rẹ gbẹnu sán, kó ní kí ẹ̀rí ọkàn rẹ dákẹ́. Irú èèyàn bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ òfo ló máa já sí o. Irú èèyàn bẹ́ẹ̀ ò lè wu Ọlọ́run. Irú èèyàn bẹ́ẹ̀ ìdájọ́ kíkorò Ọlọ́run ó wà níwájú fún ọ. Àsìkò tó fún ọ láti ronúpìwàdà. Ìyàwó ló kọ sí ẹ̀rí ọkàn rẹ? Ìbéèrè ni. Ǹjẹ́ ẹ̀rí ọkàn rẹ a máa bí ìrònúpìwàdà bí? Béèyàn bá ṣe nǹkan tí ẹ̀rí ọkàn rẹ̀ bá dá láre, ayọ̀ á dé. Ṣùgbọ́n tó bá ṣe nǹkan tí ẹ̀rí ọkàn rẹ̀ bá dá lẹ́bi, ó di dandan kí ìbànújẹ́ dé. Kí ni ìtumọ̀ ìbànújẹ́ láti ọ̀dọ̀ ẹ̀rí ọkàn yẹn? Ìtumọ̀ rẹ̀ ni wípé kí ènìyàn kí ó ṣe kíni, kí ó ronúpìwàdà, kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, kí ó ṣe àtúnṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀ lónìí wọn ò fẹ́ràn ìbáwí, wọn ò fẹ́ràn àtúnṣe, wọn ò fẹ́ràn ìrònúpìwàdà, wọn ò fẹ́ràn ohunkóhun tí ó fún ọkàn wọn ní àlàáfíà àbí ayọ̀. Wọ́n ti mú kí ẹ̀rí ọkàn wọn kí ó di òkú. Wọ́n ti ṣá ẹ̀rí ọkàn wọn tì. Wọ́n ti gbàgbé wípé ẹ̀rí ọkàn ẹ̀rí Ọlọ́run ni. Wọ́n ti gbàgbé pé ẹ̀rí Ọlọ́run ni ẹ̀rí ọkàn jẹ́. Kí a tó sọ wípé ènìyàn ní ìwà bí Ọlọ́run, ǹjẹ́ o ní ìwà gidi nínú gẹ́gẹ́ bí ènìyàn? Ṣé o ní ìwà rere gẹ́gẹ́ bí ènìyàn? Tó ìwà bí Ọlọ́run, ìwọ tó ò ṣe dáadáa láwùjọ àwọn ènìyàn, ṣé wọ́n ló fẹ́ ṣe bí Ọlọ́run? Wọ́n ní àṣẹ bí ènìyàn pọ̀, àṣẹ bí Ọlọ́run ni ò sí. Ṣùgbọ́n Ọlọ́run fún ara ẹ̀ fẹ́ kí a fi ìwà jọ òun. Ó ní ṣùgbọ́n ká tó lè fi ìwà jọ òun, ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà rere láàrin àwùjọ àwa ara wa gẹ́gẹ́ bí ènìyàn. Ìwọ tí ẹ̀rí ọkàn ń jẹ́ ọ, tí ẹ̀rí ọkàn ń jẹ́ ọ wípé ohun tó ṣe yóò dá, tó yẹ kó ronúpìwàdà, kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kó ṣe àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ tó rí pé rárá, tó ketí ikún, tó wárun kì pé irọ́ èmi nìkan kọ́ máa kọ́kọ́ ṣerú ẹ̀, ayé ń ṣerú ẹ̀. Pàápàá ò fẹ́ sọ àǹfààní irọ́ tó pa, ò fẹ́ sọnù, ò fẹ́ sọ àǹfààní ìyàn tó jiyàn, tó jí, ohun tó jí ò fẹ́ sọ àǹfààní, ohun tó jí tó jiyàn ní, tó jí tó mú kúrò, ò fẹ́ sọ àǹfààní yẹn nù. Lọ́dọ̀ àwọn ẹlòmíì, ilẹ̀ tó dá aya rẹ, tó dá ọkọ rẹ, àwọn àǹfààní pẹ́pẹ́pẹ́ tó ń fún ọ, ìwà ibi tó ń wò fẹ́ sọnù, nítorí náà ó ní pé ò fẹ́ ronúpìwàdà, irọ́ ò fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ń gbé ẹ̀bi rìn. Àìsàn tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí, ẹ̀bi tó wà ní ọkàn wọn ni. Ìdálẹ́bi tó wà ní ọkàn wọn, tó mọ̀ pé àwọn ti ṣe àìdá sí ènìyàn, wọ́n ti ṣe àìdá sí Ọlọ́run, tí wọ́n sì kú tí wọ́n fẹ́ ronúpìwàdà. Wọ́n á ń gbé ẹ̀bi yẹn, wọ́n ń gbé ìdálẹ́bi yẹn káàkiri, ó di àìsàn sí wọn lára. Síbẹ̀ wọn ò jẹ́wọ́. Ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ìwé mọ́ sọ wípé kì yóò ṣe rere o, kì yóò sì rí ìdáríjì gbà. A lè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìdáríjì láì ṣe pé a sọ̀rọ̀ nípa bí ó ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹ̀ṣẹ̀ tó o bá ti jẹ́wọ́, o nílò ìdáríjì fún. Ẹ̀ṣẹ̀ tí o bá ti jẹ́wọ́, o máa gbé ìdálẹ́bi rẹ̀ káàkiri ni. Nítorí náà, ìyàwó ló kọ sí ẹ̀rí ọkàn rẹ. Gbogbo ènìyàn tó wà láyé ló lé ẹ̀rí ọkàn. Nítorí pé ẹ̀rí ọkàn ni kọ́kọ́rọ́ ìwà rere. Ẹ̀rí ọkàn ló máa sọ wípé kì í ṣe wípé o mọ̀ yàtọ̀ láàrin rere àti búburú nìkan. O ní agbára láti yan rere kó o kẹ̀yìn sí búburú. Ṣùgbọ́n ọ̀pọ̀ nu wa, pàápàá nítorí pé mo fẹ́ bá ẹgbẹ́ pé, nítorí pé ìwọ náà fẹ́ gba ìláwùjọ, ó fẹ́ ṣe ohun tí gbogbo ènìyàn ń ṣe. Gbogbo ènìyàn bá ṣubú sínú iná, ṣó ní kí wọ́n náà ṣubú sínú iná ni. Gbogbo ènìyàn bá kùnà orí ọ̀fẹ́, ṣó ní kí wọ́n náà kùnà orí ọ̀fẹ́ ni. Ìwé mọ́ sọ pé gbogbo ènìyàn ló ṣàtìṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Ṣé tí gbogbo ènìyàn bá ṣẹ̀ tó kùnà ògo Ọlọ́run, ṣé ìwọ náà dandan ni kó o ṣẹ̀ kó kùnà ògo Ọlọ́run ni? Kí ló tó o pera rẹ wá sí ìrònúpìwàdà?
kílódé tí ò fàyè gba ẹ̀rí ọkàn rẹ láti dá ọ lẹ́bi dáadáa títí ó fi ronúpìwàdà tí ó fi ṣe àtúnṣe kí o fi bá Ọlọ́run rẹ ẹlẹ́dàá rẹ làjà kí o fi bá ènìyàn náà làjà bó o bá ṣẹ̀ séèyàn kò sóhun tó burú ni kó o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o sọ pé èjò ẹ má bínú bó o bá ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé èṣù ní ọ̀pọ̀ ìgbà kò ní í ṣe pẹ̀lú èṣù ó ní í ṣe pẹ̀lú ẹ̀rí ọkàn rẹ tó ketikú sí ó ní í ṣe pẹ̀lú ẹ̀rí ọkàn rẹ tó jẹ́ ọ tó gbọ́ kó o tó mú nǹkan ní nǹkan ẹ̀rí ọkàn rẹ á sọ fún rẹ pé ìwọ kọ́ ló ní kó o tó jalè ẹ̀rí ọkàn rẹ yóò rán ọ létí wọ́n fi hàn mí láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí wípé ẹnìkan nílùú Ghana òun wá láti ìlú mìíràn mo ti gbàgbé ìlú tó lóun ti wá ó ní igbá kan ṣe àwo kan òun ò nílé mọ́ òun ò ní kankan mọ́ òun ò lẹ́bí mọ́ òun ò lára mọ́ wọ́n lépa wọn ní ìlú tóun ti wá wípé ṣùgbọ́n òun lè ṣerun dáadáa kánjọ kọ́ gbóhun láàyè òun á ṣiṣẹ́ tó bá rò òun lọ́wọ́ òun mọ̀ọ́rún ṣe òun á ṣiṣẹ́ kó bá rò òun lọ́wọ́ òun lè ṣiṣẹ́ arábìnrin yẹn tó ní ilé iṣẹ́ tó ti ń ṣerun yẹn àánú ṣe lọ́pọ̀lọpọ̀ ó gbàgbé wípé ilé iṣẹ́ yàtọ̀ sí ilé iṣẹ́ ó yàtọ̀ sí wípé à ń ṣe ọ̀la àǹfààní lọ́fẹ̀ẹ́ ó yàtọ̀ sí ilé àwọn ọmọ aláìní bàbá àti aláìní ìyá ohun tó bá ti pè ní ilé iṣẹ́ ibi tá ti ń ṣe ọ̀rọ̀ ajé kì í ṣe ilé ọmọ aláìní bàbá o bẹ́ẹ̀ ni kò ń ṣe ibi tá ti ń ṣe èèyàn láǹfààní lọ́fẹ̀ẹ́ nígbà tó fẹ́ ṣoore fún yàn tó wádìí ohun gbogbo dájú kó o fìdí òtítọ́ múlẹ̀ o kò gbọ́ ohun tárákùnrin yẹn sọ ìtara abiyamọ bí àtẹ̀rẹ̀ abiyamọ ló mu ó bá gbọ́ ohun tárákùnrin yẹn sọ tó wá láti ìlú ibòmíràn ó bá gbà á sí ẹnu iṣẹ́ ó bá dán òpé tó mọ̀ọ́rún ṣe lóòótọ́ nǹkan kan ṣe tó fẹ́ gbọ́ nìyẹn ó rí pé lóòótọ́ ló mọ̀ọ́rún ṣe ó bá gbà á sínú ilé iṣẹ́ ó tún fún nílé ó bẹ̀rẹ̀ sí ní fún ní sálárì wọ́n fún lówó lóṣooṣù ó bẹ̀rẹ̀ sí ní fún lówó ó tún wá di pé nígbà tó rí wípé ara ti sín tán tára rẹ̀ ti sílé tára rẹ̀ ti wálẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe àìdá kò ṣe déédéé mọ́ lẹ́nu iṣẹ́ gbogbo èyí ò tọ́ka sí fún ọ wípé ó yẹ kán wádìí ohun gbogbo kán wádìí rẹ̀ wò lára arákùnrin yìí kò tọ́ka sí ọ̀sán kan òru kan láàrin oṣù díẹ̀ náà délé iṣẹ́ náà rí wípé nítorí pé wọ́n fún ní ìyàrá láti máa gbé wọ́n fún kọ́kọ́rọ́ wọ́n rí pé arákùnrin yìí tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún tó wá láti ìlú mìíràn ó ti kó gbogbo irun tó ń tà ó kó gbogbo irinṣẹ́ wọn ó sì jí gbogbo ẹ̀ ó sì lọ arábìnrin bá ké gbàǹjarè pé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ni arákùnrin yìí kó lọ o ó ti sọ òun di ẹdun arinlẹ̀ o ó bá ké gbàǹjarè sórí social media gbogbo ènìyàn bá ń fẹnu dá sí gbogbo ohun tó ṣẹlẹ̀ wọ́n á wòye wípé irú ìwọ ọkùnrin tó lè ṣe bẹ́ẹ̀ ò ṣe ọmọlúwàbí ò níwà rere ẹ̀rí ọkàn jẹ́ ṣùgbọ́n ọkàn tí kún sí ẹ̀rí ọkàn kò sí kó o fà fọwọ́ kan tí òun ṣe tìrẹ́tẹ̀rí ọkàn ní sọ fún ọ yóò kọ́kọ́ kìlọ̀ fún ọ bí o bá fojú wo ìyàwó níyàwó tí ìyàwó níyàwó tó bẹ̀rẹ̀ sí dá ọlọ́run tó wá ń wò pé kọ́lọ́run kó pa ọkọ rẹ̀ kí wọ́n bá lè kó hàn ìyàwó rẹ̀ wá ti mọ̀ wípé irú èèyàn bẹ́ẹ̀ oníwà búburú ni ẹ̀rí ọkàn ẹni bẹ́ẹ̀ ó ti kú tàbí kí ẹ̀rí ọkàn ẹni bẹ́ẹ̀ kan ti tì í mọ́lé kẹ́rí ọkàn ẹni bẹ́ẹ̀ má ṣiṣẹ́ mọ́. ìwà rere òun lẹ̀ṣọ́ ènìyàn bó o bá nígbàgbọ́ lóòótọ́ ìgbàgbọ́ tó máa wu ọlọ́run yóò bẹ̀ láti di ìwà rere ọlọ́run fẹ́ rí ìwà rere lọ́wọ́ rẹ ó fẹ́ rí ìwà rere lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ni ó fẹ́ rí ìwà rere lọ́wọ́ rẹ kọ́kọ́rọ́ ìwà rere sì ní ẹ̀rí ọkàn ìwọ tí ẹ̀rí ọkàn rẹ bá wà láàyè yóò rí dájú ó máa rí dájú wípé wàá jẹ́ ẹni tí ó ní ìwà rere tó ń yan rere tó ń ṣe rere tí ohun rere tó ń ṣe tí a lè fi yangàn láwùjọ wàá jẹ́ ẹni tó lápọ́nlé lára bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ bíbélì díẹ̀ fún wa lórí ọ̀rọ̀ ẹ̀rí ọkàn yìí tó jẹ́ kọ́kọ́rọ́ ìwà rere ẹ ká bẹ̀rẹ̀ láti ìwé Róòmù orí 9 ẹsẹ̀ kìíní Róòmù orí 9 ẹsẹ̀ kìíní òtítọ́ ni èmi ń sọ nínú Kristi èmi kò ṣèké ọkàn mi sì ń jẹ́ mi ní ẹ̀rí nínú ẹ̀mí mímọ́
mo fẹ́ kó mọ̀ pé tó bá jẹ́ ọmọ Ọlọ́run ṣé kó gbogbo ìgbéraga rẹ ni pé wọn náà ń fèrè fọ̀ ó ń lo ẹ̀bùn ẹ̀mí ó káàbọ̀ o. tó o bá ti ní ẹ̀rí ọkàn tó mọ́ tó wà láàyè ẹ̀mí mọ́ ò lè bá ọ ṣiṣẹ́, ẹ̀mí àìmọ́ lè bá ọ ṣiṣẹ́ o, ẹ̀mí kúrékùrèkúré lè bá ọ ṣiṣẹ́, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ti Ọlọ́run èyí tí Jésù ń fún yàn ò lè bá ọ ṣiṣẹ́ torí pé o ò gbà láàyè, o ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. ẹ̀mí mímọ́ inú wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa nípa iṣẹ́ tó ń ṣe nínú ẹ̀rí ọkàn wa wípé ká kẹ̀yìn sí búburú, ká yan rere, ká lè hùwà rere. Ká ṣe kíni? Ká kẹ̀yìn sí búburú, ká yan rere, ká lè ṣe kíni? Ká lè hùwà rere. ẹ̀mí mímọ́ ó ń bá wa ṣiṣẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìwà rere. bẹ́ẹ̀ ni, láti ọ̀dọ̀ ìwà rere, ó fẹ́ ká hùwà rere. nítorí pé nígbà tí a sọ nípa ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹ̀mí òtítọ́, ẹ̀mí òtítọ́ wípé ohun tí a mọ̀ ní wípé ó máa jẹ́ kí ẹ̀rí ọkàn kí ó jẹ́ wa o. bẹ́ẹ̀ ni, àkọ́kọ́ nínú iṣẹ́ rẹ̀ nìyẹn, kí ó tó rán wa létí ìdájọ́, kó tó rán wa létí òdodo Kristi, kó tó rán wa létí wípé Jésù Kristi gòkè rí ọ̀run láti lọ jókòó sí ọwọ́ ọ̀tún Baba, yóò kọ́kọ́ mú kí ẹ̀rí ọkàn ó jẹ́ wa. ẹ̀mí mọ́ yóò jẹ́ ẹlẹ́rìí láàrin wa àti Ọlọ́run, láàrin wa àti ẹ̀rí ọkàn wa wípé ǹjẹ́ à ń yan ìwà rere bí àbí aketikún akẹ̀yìn sọ́lọ́run. ẹ̀mí mímọ́ fẹ́ bá ẹ̀rí ọkàn rẹ ṣiṣẹ́. ìwọ tí o bá jẹ́ onígbàgbọ́ ní tòótọ́, ó fẹ́ kí o ní ìwà rere kí ìgbàgbọ́ rẹ lè dàgbà. ó fẹ́ bá ẹ̀rí ọkàn rẹ ṣiṣẹ́ o. ẹ ká ka ẹsẹ̀ Bíbélì díẹ̀ sí lórí ọ̀rọ̀ ẹ̀rí ọkàn. ìwé Róòmù yẹn orí 13 ẹsẹ̀ 5 kí nìyẹn náà sọ fún wa. ó ní pé nítorí náà ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàì má tẹríba, kì í ṣe nítorí ti ìbínú nìkan ṣùgbọ́n nítorí ẹ̀rí ọkàn pẹ̀lú. wọ́n sọ nípa ká tẹríba fún àwọn aláṣẹ, pé kò sí ẹnì kankan tó bá láṣẹ tí a bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ nínú ìlú, nínú ìjọ, aláṣẹ nípa ti ohun ẹ̀mí, ohun ẹ̀sìn, àbí aláṣẹ nípa ohun ti ara bí a òbí wa ni, bàbá wa àbí ìyá wa. ó ní kò sẹ́ni tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ tí ò ní ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run nínú. Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé wọn kalẹ̀, ó gbà fún wọn kí wọ́n jẹ́ aláṣẹ lórí wa. ó ní pé kí ni ká tẹríba fún wọn, kì í ṣe nítorí ìbínú nìkan ṣùgbọ́n nítorí ẹ̀rí ọkàn. nítorí pé ẹ̀rí ọkàn yóò dá wa lẹ́bi bá a bá tẹríba. torí ẹni tí ò bá tẹríba fún àwọn aláṣẹ nínú òfin, nínú ọ̀rọ̀ òfin ìlú pàápàá, bó bá tẹríba fún wọn, àwọn àgbàlagbà máa gbàdúrà pé ọkọ ọba àdábà kò ní ṣẹ́ wa lẹ́sẹ̀ o, kò ní kọ́ wa lẹ́sẹ̀ o, kò ní ṣe wá léṣe. ìwọ tó o bá tẹríba fún wọn, ó ṣeé ṣe kí àdá ọba kó bá ọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nínú ilé ẹ̀wọ̀n lónìí, wọn ò gbọ́ ohun tí òfin sọ ni, wọn ò tẹ̀lé òfin ìjọba, wọn ò tẹríba fún àwọn aláṣẹ ìjọba, àwọn aláṣẹ ìlú. bẹ́ẹ̀ ni wọ́n ṣe wà ní inú ẹ̀wọ̀n, náà ṣe wà lábẹ́ ìbínú ìjọba. ṣùgbọ́n àwọn tó bá tẹríba fún àwọn aláṣẹ, wọ́n á rí ìbínú kọjá. àwọn tó bá tẹríba fún àwọn aláṣẹ, ẹ̀rí ọkàn wọn á dá wọn láre, ẹ̀rí ọkàn wọn ò ní dá wọn lẹ́bi. ó ní kì í ṣe nítorí ìbínú nìkan ṣùgbọ́n nítorí ẹ̀rí ọkàn náà. torí tí ẹ̀rí ọkàn rẹ bá dá ọ lẹ́bi láyé, Ọlọ́run ò ní dá ẹ láre o. torí ẹ̀rí ọkàn rẹ, ẹ̀rí ọkàn àmútọ̀run wá ni. bẹ́ẹ̀ ni wọ́n tó bá ti jẹ́ ènìyàn, ẹran ò lẹ́rìí ọkàn, ènìyàn ló lẹ́rìí ọkàn. ẹ̀rí ọkàn rẹ òun ni Ọlọ́run fi fún gbogbo ènìyàn. pàápàá nígbà tí a rí wípé ènìyàn fún ara rẹ̀ ò lè wá Ọlọ́run, ènìyàn fún ara rẹ̀ ò lè fẹ́ wo Ọlọ́run. Ọlọ́run wá fún wa ní ẹ̀rí ọkàn wípé òun máa mọ ìyàtọ̀ láàrin ohun tó da àti ohun tí ò da, láàrin búburú àti rere, láàrin ìwà rere àti ìwà burú. wá tún ní orí ọ̀fẹ́ àti agbára láti ṣe ìpinnu wípé èmi fẹ́ yan rere, mo fẹ́ ṣe rere kí n lè rí ire láyé, wípé kí n kẹ̀yìn sí àìda. ọ̀pọ̀lọpọ̀ rò wípé torí pé o pera rẹ lálùfáà, torí pé o pera rẹ ní ẹni tí ó ní òróró, wípé o lè máa ṣe ìwà ìbàjẹ́, kí o máa ṣe àìda, kó o máa ṣe búburú, pé bí ènìyàn ò bá tiẹ̀ rí ọ, ó túmọ̀ sí pé kò sí ìdájọ́ fún ọ. àṣepamọ́ ló wà, kò ṣàṣegbé o. kò sí àìda tẹ́nìyàn ṣe tí ò ní gbèrè rẹ̀, lọ kọ sílẹ̀.
àìdá tó bá ṣe ènìyàn mọ̀ sí ni, àwọn tó wà nítòsí ẹ mọ̀ sí ni, kò sí àìdá tó bá ṣe tó ní jèrè rẹ̀ o. bẹ́ẹ̀ ni ohun tó bá ti gbìn ló máa ká o. pàápàá gbogbo wa la mọ̀ wípé lẹ́yìn ikú ìdájọ́ ló kàn. bàbá ti ṣe tán àti rí ẹlẹ́dàá wa sójúkojú, ìdájọ́ lákọ̀ọ́kọ́ gbà. ìdájọ́ sí inú ohun rere tá a ti ṣe wípé ó ṣe rere láyé, ó yá gbèrè ire tó ṣe láyé o. tàbí ìdájọ́ sínú ìbínú gidi, ìbínú kíkorò pé ibi ló ṣe láyé, èrè ibi rẹ̀ sì ń dúró dè ọ́. ìdájọ́ ni bẹ́ẹ̀ni ò bá ṣe rere á gba ìdájọ́ ibi, á gba ìdájọ́ kíkorò. ìdájọ́ ayérayé sì ni, kì í ṣe ìdájọ́ tó ṣe wípé mo fẹ́ pe ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. ó lè gba ìdájọ́ ayérayé kó wá sọ wípé o fẹ́ sọ pé kò tẹ́ mi lọ́rùn, kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀. bí nǹkan kan bá tẹ́ lọ́rùn tó bá lè wádìí nǹkan kan àbó lè jiyàn nǹkan kan, inú ayé ló mọ o. inú ayé la ti ń ṣe kò tẹ́ mi lọ́rùn. bí ènìyàn bá ti kú, ó kú ìdájọ́ rẹ̀ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. mo gbàdúrà fún gbogbo àwa tá à ń gbọ́ mi wípé ọlọ́run ò ní dá wa lẹ́bi kẹ́yìn ayé wa. ọlọ́run ò ní dá wa lẹ́bi. ó ṣe kókó, òtítọ́ ni o. ó ṣe kókó. àwọn ó ní bí a ti ń ṣe, ó ní bọ́n ṣe ń ṣe lọ́run kábà lè máa ṣe bẹ́ẹ̀ láyé. nítorí náà bófin bá wà láyé, nítorí pé òfin wà lọ́run, ìjọba ọ̀run ò ń ṣe bí téèyàn ń fi agídí tó ń fa agídí wọ̀. bọ́n bá ṣílẹ̀kùn ò níbí lọ o. ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé ìwọ kọ́ ló ń ṣàkóso ẹ̀, ọlọ́run ló ń ṣàkóso ẹ̀ o. ọlọ́run ló ń ṣàkóso bó ṣe ṣèjọba rẹ̀, bó ṣe ṣayé rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní wa ṣèbí bàtà dáyé a rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà láyé pàápàá tó yẹ pé kò sí lábẹ́ àkóso wa. ó wà lábẹ́ àkóso ìjọba, ó wà lábẹ́ àkóso àwọn òbí wa, ó wà lábẹ́ àkóso àwọn tó jù wá lọ nínú ẹ̀bùn, nínú ọrọ̀, nínú ohun kan tàbí òmíràn. ó wà lákòóso. ohun tó wà lábẹ́ àkóso rẹ kò pọ̀ o, ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ̀ wípé ìwà rẹ abẹ́ àkóso rẹ ló wà. kí ni mo wí? ìwà rẹ abẹ́ kí ló wà? abẹ́ àkóso rẹ ló wà. ìwọ tí o bá ti yàn láti ṣe ìwà rere, láti ṣe rere láyé, o ṣe tán àti wo Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ rẹ. ìgbàgbọ́ rẹ ò ní dàgbà, ìgbàgbọ́ rẹ yóò já sófo tí o bá ti fi ìwà rere kẹ́ ìgbàgbọ́ rẹ. bẹ́ẹ̀ ni ohun tí ìwé mọ́ sọ fún wa nìyẹn. ẹ ká ka ẹsẹ̀ Bíbélì díẹ̀ sí. Kọ́ríńtì kìíní orí kẹwàá. Kọ́ríńtì kìíní orí kẹwàá. ó kàn dín ní àádọ́ta yẹn. mo fẹ́ ká wo ohun tó sọ nípa ọ̀rọ̀ ẹ̀rí ọkàn. torí mo wòye wípé ẹni tí ẹ̀rí ọkàn rẹ̀ bá wà láàyè, gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ, yóò ní ìwà rere. yóò nira fúnrú ènìyàn bẹ́ẹ̀ láti máa ṣàìdá sẹ́lòmíì, láti máa ṣe búburú sọ́mọnìkejì ẹ̀, láti máa ṣàìdá. ẹ wo àwọn adarí wa lónìí, ọ̀pọ̀ ni wọn ò lẹ́rìí ọkàn mọ́. kò sí ẹ̀rí ọkàn tó ń jẹ́ wọn. wọn ò ní ìdálẹ́bi nínú ọkàn wọn tó bá ṣe àìdá mọ́. wọ́n ti sọ ẹ̀rí ọkàn wọn nù. ọ̀pọ̀ ni wọ́n ti pa ẹ̀rí ọkàn wọn, nítorí pé wọ́n a máa purọ́ láì ṣẹ́jú. wọ́n a máa purọ́ ààyè láì ṣẹ́jú. wọ́n a máa ṣèkà, wọ́n a máa ṣe ìpinnu tí wọ́n mọ̀ pé yóò pa ọ̀pọ̀lọpọ̀ lára. ìwọ tó bá ní ẹ̀rí ọkàn tó wà láàyè, tó bá ní ẹ̀rí ọkàn tó wà ní mímọ́, yóò nira fún ọ láti pa ẹlòmíràn lára. dépò pé ó fẹ́ máa pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára, àwọn ará ìlú lára. yóò nira fún ọ. Kọ́ríńtì kìíní orí kẹwàá yẹn ẹsẹ̀ 29 méjì àti mẹ́sàn-án ó kàn dín ní àádọ́ta. mo ní ẹ̀rí ọkàn kì í ṣe ti ara rẹ, ṣùgbọ́n ti ẹnìkejì rẹ. nítorí èé ṣe tí a fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi lẹ́jọ́. bẹ́ẹ̀ ni ẹ̀rí ọkàn tó wà nínú rẹ̀ a fi ń dá òmìnira rẹ̀ lẹ́jọ́ ni pé òmìnira tó o ní, bóyá òmìnira ọrọ̀, òmìnira ẹ̀bùn tàbí òmìnira òkìkí, ohunkóhun tó bá òkú o ní nínú ara kò ń ṣe fún ìpalára ẹlòmíì. kò ní láti fi pa ẹlòmíì lára, ò ní láti fi ìyà jẹ ẹlòmíì. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn á wò pé tó pé òun lówó ju ẹlòmíì lọ, òun á fìyà jẹ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ á wò pé tó pé òun lówó ju ẹlòmíì lọ, á fi ebi tó ń pa ẹlòmíì, á fi tan ẹni yẹn sínú ẹ̀ṣẹ̀, á fi tẹ ẹni yẹn sínú àìṣemáṣe. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn á máa lo ipò rẹ̀, ipò tó onítẹ̀lómíì ò ní, á máa lò láti fi mú ìpọ́njú bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. á fi ọrọ̀ rẹ̀, ipò rẹ̀, agbára rẹ̀, òkìkí rẹ̀, ohun tí a fi fún, ohun tí ó ní nínú ara, á fi mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kó wà nínú ìpọ́njú, kí wọ́n wà nínú ìjìyà,
kó wà nínú ìkáàánú àti ìbànújẹ́. Ìwọ tí o bá ti jẹ́ irú èèyàn bẹ́ẹ̀, ẹ̀rí ọkàn rẹ yóò máa dá ọ lẹ́bi. Bó tiẹ̀ sọ síta, o máa gbé ẹ̀bi ẹ̀rìn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ wípé nítorí ẹ̀bi tí wọ́n ń gbé, wọ́n á máa pàdé àìsàn búburú, àwọn àìsàn tí ò gbóògùn, àwọn àìsàn tí ò ṣe fetí gbọ́, nítorí pé àwọn pàápàá wọ́n jẹ́ ènìyàn búburú. Ìwọ tí o bá ti yan búburú, tí o bá ti yan rere, o máa gbé ẹ̀bi àti ìdálẹ́bi ẹ̀rí ọkàn rẹ káàkiri. Ẹ̀rí ọkàn rẹ fún ẹlòmíràn ló wà fún ọ. Bẹ́ẹ̀ ni, kì í ṣe fún ẹ. Fún ẹlòmíràn ló wà fún ẹnì kejì rẹ, ẹni tó wà nítòsí ẹ. Àwọn ènìyàn tó ń bá ṣe, tó ń bá lò láyé ló wà fún, wípé o gbọ́dọ̀ ṣe ibi sí wọn. Torí tó bá ṣe ibi sí wọn, ẹ̀rí ọkàn yóò jẹ ẹ́, yóò dá ọ lẹ́bi. Ṣùgbọ́n tó bá ṣe rere, ẹ̀rí ọkàn rẹ yóò dá ọ láre, yóò fún ọ ní ayọ̀. Tó bá sùn wá lè sùn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ lálàkàlà lónìí nítorí pé èèyàn burúkú ni wọ́n. Ibi náà ṣe káàkiri, wọ́n pọ́ ènìyàn lójú. Àti rí àwọn ènìyàn tí wọ́n máa gba ọmọ ọ̀dọ̀, wọ́n sì máa pọ́ ọmọ ọ̀dọ̀ wọn lójú. Ṣebí bí ó bá rí ènìyàn tó wá ràn ẹ́ lọ́wọ́ nítorí àwọn ò láǹfààní sí ohun tó láǹfààní sí, tó bá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ, ṣe bó yẹ kó o tọ́jú wọn, torí pé wọ́gọ̀ ò mọ ibi tí ọmọ rẹ lè dé láyé. Àwọn èso tirẹ̀ àbí àwọn tó bá jẹ́ àbátan rẹ ò mọ ibi tó lè dé láyé. Kí ìwọ náà ṣe kí ni, kó o gbin èso ìwà rere, kí àwọn tó jẹ́ tirẹ̀ náà lè rí ìwà rere àti iṣẹ́ rere níbi gbogbo tó bá rìn dé láyé. Irọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pọ́n ẹni tó bá ń ṣe bí ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn, tàbí tó bá ń bá wọn gbé tí ò ń ṣe ọmọ nínú bí ọmọ tí wọ́n bí fún ara wọn. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní pọ́n lójú, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó wù wọ́n. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọ́n á bá ìdánilẹ́bi pàdé nínú ẹ̀rí ọkàn wọn. Wọ́n á sì bá ìdájọ́ Ọlọ́run pàdé láìpẹ́ láì jìnà. Tó ń bá rí i láyé, bóyá wọ́n tètè lọ, wọ́n á bá pàdé nígbà tó bá rí ẹlẹ́dàá wọn lójúkojú. Mo fẹ́ kó mọ̀ wípé ìgbàgbọ́ láìsí ẹ̀rí ọkàn tó wà láàyè òfo ni. Ìgbàgbọ́ láìsí ìwà rere, bẹ́ẹ̀ ni òfo ni o. Kò sí ohun tó léwu kó máa gbé fún Ọlọ́run. Kò sí iye ọpẹ́, iye ìyìn tó lè máa ṣe. Bí àwọn ló máa ń jójú níwájú Olúwa nínú ìjọ, ìwọ ló máa ń kọrin jù. Bóyá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti ẹ̀ mọ̀. Kò sí bó ṣe lè máa ṣe tó bá ti níwà rere, tó ò níwà rere, tó ò níwà rere, asán nígbàgbọ́ ẹ̀, òun ṣe lásán ni. Ọlọ́run ò mọ̀ ẹ́. Gbogbo ohun tó ń ṣe yẹn ò wọ Ọlọ́run, kò wọ Ọlọ́run, kò wọ Ọlọ́run. Ẹ jẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì sí Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ kejìlá, orí kìíní ẹsẹ̀ kejìlá. Mo ń ṣe kọ́mọ́kọ́mọ́ kọ́rọ̀ yìí lè yé wa ká bá fi gbàdúrà. Nínú àwùjọ lónìí, ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ̀ wípé ẹ̀rí ọkàn àwọn ènìyàn ti sá lọ o, wọ́n ti lé jìnnà. Bẹ́ẹ̀ ni, Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ kejìlá ọ méjìlá. Mo fẹ́ sáré wo ohun tó sọ. Ó ní nítorí èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa pé, ṣé ń gbọ́, ìṣògo rẹ inú ẹ̀rí ọkàn rẹ ló ti bẹ̀rẹ̀ o. Ìṣògo rẹ, ayọ̀ rẹ inú ẹ̀rí ọkàn rẹ ló ti bẹ̀rẹ̀. Èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, kì í ṣe nípa ọgbọ́n ara, bí kò ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwa ń hùwà ní ayé àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀. Inú ìṣògo wa ni ẹ̀rí ọkàn wa wà. Ẹ̀rí ọkàn wa sì ni wípé nínú ìwà mímọ́ àti òdodo ni àwa ń hùwà ní ayé, ni àwa ń hùwà ní ayé àti sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kọ́ríńtì kejì yẹn orí kẹrin ẹsẹ̀ kejì yẹn, máa ka ẹsẹ̀ kìíní àti kejì kí ó lè yé wa sí. Orí kẹrin ẹsẹ̀ kìíní àti kejì. Pàápàá wa tá a bá jẹ́ àlùfáà ìránṣẹ́ Ọlọ́run, ẹni àmì òróró, ẹ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó ní nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí, gẹ́gẹ́ bí a ti rí àánú gbà, àánú ni o, àárẹ̀ kò mú wa. Bó o bá, kò sóhun tó ní láyé tí a fi fún ọ. O bá nítorí pé o kàwé, o bá nítorí pé o mọ̀yàn, o bá nítorí pé òbí rẹ ojogún rẹ ni, kò sóhun tó ní. Àánú ni, àánú. Ṣé ìwọ ló yan òbí tó mú ọ wáyé? Ìwọ ló yan ọrọ̀ àti àṣírí tí àwọn òbí rẹ ṣe kó tó dé? Ogún tó ní, ṣé mo ń ka ogún ẹnìkan tó ṣaláìsí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, mo ń ka ogún tó ní àti bó ṣe pín fáwọn ẹbí rẹ̀. Inú mi sì dùn sí, mo sì fẹ́ràn rẹ̀ sí lọ́pọ̀lọpọ̀. Bó tẹ̀ yé pé kò ń ṣe Kìrìsìtẹ́nì, mo wá rí wípé ó ní ìwà rere. Bẹ́ẹ̀ ni, tó gbé ẹ̀rí ọkàn rẹ̀ wà láì. Gbogbo ènìyàn, gbogbo ọmọ tó bí ọmọ rẹ̀ kọ́,
gbogbo ọmọ tó bí ló fún ní nǹkan, gbogbo wọn ló gbìyànjú àti ṣe dáadáa fún. Ó tilẹ̀ rí wípé ó ṣe kókó fóun wípé àwọn àṣìṣe kan wà tóun ti lè ṣe gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n kóun ṣe àtúnṣe àwọn àṣìṣe yẹn nípa ìwé ìkẹyìn tó kọ sáyé, ìwé ìkẹyìn tó kọlẹ̀ wípé bí kẹ́ ṣe ṣe gbogbo dúkìá àti gbogbo ogún tí mo fi lẹ̀ rí. Mo sọ nípa ìwé ìkẹyìn Gani Fáwẹ́hìnmí, àgbà olófin. Gani Fáwẹ́hìnmí tẹ́ bá ka ìwé ìkẹyìn rẹ̀ ẹ rí i pé ó ṣe dáadáa fún gbogbo àwọn ènìyàn tó bá rìn. Ohun tó tún jọ mí lójú jù ni pé mo rí wípé ó sọ wípé gbogbo àwọn ènìyàn tó bá jẹ́ ẹbí òun ló gbọ́dọ̀ láǹfààní sí ibojì òun, sí sáà òun. Ó tún kọ síbẹ̀ nítorí pé ó jẹ́ ènìyàn tó ronú jinlẹ̀ tí ẹ̀rí ọkàn rẹ̀ wà láàyè kó tó lọ. Lóòótọ́ kò ń ṣe kìrìsìtẹ́nì, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn ó ní ẹ̀rí ọkàn tó wà láàyè, ó ní ìwà rere. Ó ní kí wọ́n ní àǹfààní sí ibojì òun, sí sáà òun, nítorí wípé ó ṣeé ṣe kí wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀mí. Tó bá ti nílò ìrànlọ́wọ́ ẹ̀mí bí àjò, tí wọ́n bá sọ wípé ẹ lọ gbàdúrà ní sáà bàbá yín o. Ó ní pé tó bá ti jẹ́ ẹbí, tó jẹ́ ẹni tí ó jẹ́ ẹbí mi tàbí atan lábẹ́ bó ti ń kórí, ó gbọ́dọ̀ láǹfààní sí ibojì yẹn tó bá nílò ìrànlọ́wọ́ àjò wípé kán lọ gbàdúrà níbẹ̀ o àbí nǹkan kan báyìí. Ó ronú débẹ̀ torí pé ó fẹ́ ṣe àtúnṣe ni. Ó mọ̀ wípé òun mọ ohun gbogbo tán. Ó mọ̀ wípé ó ṣeé ṣe wípé ohun tóun ń ṣe yẹn gan ó lè já sí àìdá láàrin àwọn. Ó sì sọ fún wọn pé ẹnikẹ́ni tó bá jà lórí egun yìí, lórí ìwé tí mo kọ́lẹ̀ yìí, ẹnikẹ́ni tó bá jà yóò rí ìbínú mi láti inú sà láti inú sàárè máa bínú wá sínú ayé. Ó fi já wọn láyà nítorí pé ẹ̀rí ọkàn rẹ̀ wà láàyè. Mélòó ní ìwọ tó ti fayé rẹ̀ fún Jésù? Mélòó ní ìwọ tẹ̀ mọ́ ń gbénú rẹ̀? Mélòó ní ìwọ tí Jésù Kristi ti kú fún, tó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún? Ìwọ tí a ti fún láǹfààní láti ní ìwà bí Ọlọ́run. Mélòó ní ìwọ tí a ní pé ìwà bí Ọlọ́run ó láǹfààní rẹ̀, ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti di ìwà rere. Jẹ́ kí ẹ̀rí ọkàn rẹ tọ́lọ́run fi fún ọ bó ṣe fi fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n òun la kà ní Bíbélì pé gbogbo ènìyàn ló fún lẹ́ẹ̀rí ọkàn. Jẹ́ kí ó wà láàyè láti yan rere, láti ṣe rere láyé, kì í ṣe láti ṣe ibi. Ẹ ká ka ẹsẹ̀ Bíbélì yẹn. Ó ní nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí, gẹ́gẹ́ bí a ti rí àánú gbà, àárẹ̀ kò mú wa, ṣùgbọ́n àwa ti kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní àìṣòtítọ́ sílẹ̀. Ṣé ìwọ ti kọ tiẹ̀ sílẹ̀? Ṣé o ti kọ sílẹ̀? Àbóyìn ṣe ṣàgbẹ̀lójú yòyò fún ọ? Ṣé o ti kọ ohun ìkọ̀kọ̀ sílẹ̀, ohun àìṣòótọ́, ṣé o ti kọ sílẹ̀? Àwa kò rìn ní ẹ̀tàn. Ṣé o ti kọ ẹ̀tàn sílẹ̀? Àti ìwọ tó ń rìn lẹ́tàn, àti ìwọ tó ń tàn, àti ìwọ tó gbára rẹ láàyè kí wọ́n tàn, kò sí àyè fún ọ ní ìjọba ọ̀run. Ohun àìmọ̀kan kò lè dé ìjọba ọ̀run, kò lè wọ ìjọba ọ̀run. Ó gbọ́dọ̀ mọ̀. Àtàn Éfà, Ádámù sì dẹ́ṣẹ̀ nípa ìtàn Éfà. Àti Éfà àti Ádámù àti ejò, gbogbo wọn la lé kúrò nínú ọgbà Édẹ́nì o. Nítorí náà ohun àìmọ̀kan kì yóò rí ìjọba ọ̀run. Máa wò wípé ìjọba ọ̀run jẹ́ ohun tí èèyàn lè fi táfàlà. Ike báwọn oníwàásù ṣe ń sọ nìyẹn, jẹ́ kọ́kọ́ máa sọ tó wù. Irọ́, òtítọ́ ni o, òtítọ́ ni o, òtítọ́ ni o. Ẹnìkan wà tó dá ayé àti ọ̀rọ̀ Ọlọ́run ni o. Òun sì ni bàbá gbogbo wa, òun yóò ṣèdájọ́ gbogbo wa o. Bẹ́ẹ̀ òun ló rán Jésù o. Òun ló rán Jésù wá láti ṣèdájọ́ gbogbo ènìyàn. Pé gbogbo ènìyàn ló ṣẹ̀, ló kùnà ògo lóòótọ́, ṣùgbọ́n a ti mú ìràpadà wá pé àwọn tó bá ti gba Jésù lólúwa àti olùgbàlà wọn, wọ́n ní àǹfààní láti yẹsẹ̀ kúrò lọ́nà ikú, kí wọ́n yan ìyè àìnípẹ̀kun, kí wọ́n wá bẹ̀rẹ̀ láti di ìwà rere, láti wo Ọlọ́run, kí wọ́n wá gbàgbọ́ nínú Ọlọ́run, kí wọ́n kẹ̀yìn sí ohun àìdá tó wà nínú ayé, torí pé èṣù wà nínú ayé, àìdá sì wà nínú ayé, búburú wà nínú ayé o. Bẹ́ẹ̀ ni òun ló dífá fún wípé bí ẹ bá ti bímọ, ẹ nílò àti kọ́ ọmọ yẹn nírọ́ kó tó mọ̀rọ̀ o. Ẹ nílò àti kọ́ lékè kó tó mèké, ẹ nílò láti kọ́ lẹ́tọ̀ kó tó mẹ̀tàn. Bó ṣe ń dàgbà nínú ara yóò mèké, yóò mọ̀rọ̀, yóò mẹ̀tàn. Bẹ́ẹ̀ ni ẹ wá nílò àti gbé kalẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọmọ tẹ́ ẹ bí wípé ọmọ tí ò bá gbẹ̀kọ́ yóò ta ilé tí a kọ́, yóò ṣe kí ni, yóò gbé ta. Ẹ wá kọ́ fúnra yín. Òun ni pé wọ́n ṣe máa sọ pé ọmọ tí òbí ò bá kọ́, òun ló máa gbélé tí òbí bá kọ́, ló máa gbé ta o. Torí náà ẹ wá máa kọ́ ọmọ yẹn ní ọ̀lọ́ Ọlọ́run. Ìwé mọ́ sọ pé kọ́ ọmọ rẹ kí ó lè ṣe kí ni, kí ó lè fún ọ ní ìsinmi. Tí o bá ti gbìyànjú àti kọ́ wọn,
ní ọ̀rọ̀ Ọlọ́run, kó o sọ fún wọn ohun tí ẹ̀rí ọkàn jẹ́, ohun tí ìwà rere jẹ́, ohun tí ìbáṣepọ̀ ènìyàn àti ẹlẹ́dàá rẹ̀ jẹ́, láti bá ẹlẹ́dàá rẹ̀ làjà, láti wu ẹlẹ́dàá rẹ̀ láyé, láti ṣeré láyé, pé ìdí tá a ṣe wà láyé nìyẹn o. Tí ò bá kọ́ wọn, tí wọ́n bá mọ̀, tí wọ́n bá bẹ̀ sí ń hùwà búburú, tó bá bẹ̀ sí ń ṣe búburú, wọn ò ní ṣe sí ará àta nìkan, wọ́n á ṣe sára alé náà. Bẹ́ẹ̀ ni, wọ́n á ṣe sára alé, wọ́n á sì dojú tì ọ́. Ọlọ́run ò ní jẹ́ kí àwọn ọmọ wa dojú tì wá o. Ẹ ká ka ẹsẹ̀ Bíbélì yẹn tán, torí mo ìfẹ́ ka díẹ̀ sí kí a tó gbàdúrà. Ó ní bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ rí báyìí? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́ àwọn ènìyàn láti gbowó lọ́wọ́ wọn, láti gbọ́rọ̀ lọ́wọ́ wọn, láti ṣe àìdá sí wọn. Gbogbo eléyìí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ó lòdì sí ìhìnrere Kristi, ó lòdì sí ohun tí Ọlọ́run fi lélẹ̀ fún wa. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ṣe bẹ́ẹ̀ nítorí pé wọn ò fẹ́ ìjọba Ọlọ́run wọ̀ ni, wọn ò fẹ́ wọ ìjọba Ọlọ́run, wọn ò fẹ́ ní ìkànṣe pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ gbọ́ èyí fún ara rẹ, má fi àwáwí ẹlòmíì ṣe àwáwí tirẹ̀. Ìwọ àtẹlẹ́dàá rẹ lẹ́jọ́ dòwò pọ̀, gbọ́ èyí fún ara rẹ. Ó ní ṣùgbọ́n àwa ti kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní àìṣòtítọ́ sílẹ̀, àwa kò rìn ní ẹ̀tàn, bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn, àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú Ọlọ́run. Ǹjẹ́ ẹ rí báyìí? A fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́. Tá bá wí lọ, tá wí bọ̀, gbogbo ènìyàn ló mọ̀ wípé ẹni tí ẹ̀rí ọkàn rẹ̀ wà láàyè tó ń ṣe ìwà rere, tó ń hùwà rere, gbogbo wa la mọ̀ wọ́n, láti fẹ́ràn wọn. Lóòótọ́ a lè má pọ́n wọn lé, lóòótọ́ a lè má gbóríyìn fún wọn, lóòótọ́ lórí afẹ́fẹ́ báyìí a lè má kì wọ́n, ká máa kì wọ́n lọ, ká máa kì wọ́n bọ̀, ká máa kí àwọn ẹlẹ́ṣẹ̀, ká máa kí àwọn tó ń ṣe àìdá, ká máa kí àwọn tó ń pa á lára, kí gbogbo wa máa díbọ́n fúnra wa, tó gbogbo ènìyàn ń díbọ́n. Nítorí tó bá sọ ohun tí gbogbo ènìyàn ò sọ, ó ṣeé ṣe kí wọ́n kọ́ kọjú sí ọ, kọ́ bẹ̀rẹ̀ sí ń dá ẹ lẹ́bi, kí gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ń bú ọ. Ò fẹ́ kí èèyàn kọ́kọ́ bú ọ, wọn náà bá bẹ̀rẹ̀ sí ń bá wọn díbọ́n lórí afẹ́fẹ́ lóòótọ́. Ṣùgbọ́n nínú rẹ lọ́hùn, nínú ẹ̀rí ọkàn rẹ, ó mọ àwọn tó ṣe dáadáa, ó mọ àwọn tí ò ṣe dáadáa. Ẹ̀rí ọkàn rẹ ń jẹ́ ọ, ó ń jẹ́ ọ, ó ń jẹ́ ọ. Ẹ jẹ́ àwọn ẹsẹ̀ Bíbélì yìí sí. Ó sọ nínú Kọ́ríńtì kejì yẹn, orí 5 ẹsẹ̀ 11. Ó ní nítorí náà bí àwa ti mọ ẹ̀rù Olúwa, àwa ń yí ènìyàn ní ọkàn padà, ṣùgbọ́n à ń fi wá hàn fún Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé a sì ń fi wá hàn ní ẹ̀rí ọkàn yín pẹ̀lú. Ọlọ́run ní ẹ̀rù. Kí ni ẹ̀rù rẹ̀? Yóò ṣe ìdájọ́ ohun gbogbo, yóò ṣe ìdájọ́ gbogbo ènìyàn. Ó ní ẹ̀rù rẹ̀ o. Nítorí náà à ń gbìyànjú àti sọ fún gbogbo ènìyàn wípé ẹ yí ọkàn padà nínú ìwà búburú. Ìgbàgbọ́ ò lọ pẹ̀lú ìwà búburú. Ìgbàgbọ́ sí Ọlọ́run kò lọ pẹ̀lú ìwà búburú. O lè ní pé o ní àìdá lọ́kàn kó o wá jẹ́ pé èèyàn bí Ọlọ́run ni ẹ́, o ń ṣèyàn bí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ò lọ pẹ̀lú ìwà búburú. Ẹ yí ọkàn padà, nítorí pé ìdájọ́ ń bẹ fún gbogbo ènìyàn tí ò bá yí ọkàn padà. Ìdájọ́ ń bẹ. Ìdájọ́ yẹn ìdájọ́ kíkorò ni. Ìdálẹ́bi àti ọ̀fọ̀ ó wà fún gbogbo ènìyàn tí ẹ̀rí ọkàn wọn ò bá mọ́, tí ẹ̀rí ọkàn wọn tí ó ti dòkú. Ìwọ tí ẹ̀rí ọkàn rẹ wà ní mímọ́, tí ó wà láàyè, tó ń ṣiṣẹ́ rere, tó ń tọ́ sọ́nà rere, tó ń kí ọ nílọ̀ tí o sì ń gbọ́, irú ìwọ bẹ́ẹ̀ ni ò ní ní ìdálẹ́bi lọ́kàn rẹ, ò ní ní ọ̀fọ̀ lọ́kàn rẹ. Nígbà tí ẹ̀rí ọkàn rẹ bá wà ní mímọ́, ìbànújẹ́ àti ìdálẹ́bi yóò fi ọkàn rẹ sílẹ̀, yóò sì fi ayé rẹ sílẹ̀. O gbọ́dọ̀ lé òye yìí. Ó ṣe dandan fún ọ, ó pin dandan fún ọ kó o ní èyí yìí. Mo fẹ́ ká ka Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 10. Mo fẹ́ sọ nípa ìbànújẹ́ ẹ̀rí ọkàn èyí tí ó ń bí ìrònúpìwàdà. Mo fẹ́ sọ fún wa. Orí 7 ẹsẹ̀ 10 yẹn, Kọ́ríńtì kejì yẹn, kí ló sọ? Ó ní nítorí pé ìbànújẹ́ ẹni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà tí kì í mú àbámọ̀ wá, ṣùgbọ́n ìbànújẹ́ tí ayé a máa ṣiṣẹ́ ikú. Tí ẹ̀rí ọkàn yẹn bá ti jẹ́ pé ohun tó ṣe yóò dá, tó wà ní ìbànújẹ́ ọkàn, torí pé ẹ̀rí ọkàn rẹ ṣiṣẹ́ ni o. Ohun tó fẹ́ lọ́dọ̀ rẹ ni pé kó o ronú pìwàdà, kó o ṣàtúnṣe lójú ẹsẹ̀. Kì í ṣe pé kó máa fún ara rẹ ní àwáwí, kó máa sọ fún ara rẹ pé kò sẹ́ni tó mú mi náà, kò sẹ́ni tó mú mi, kò sẹ́ni tó mọ tí mo ṣe, bí kò sẹ́ni tó mọ tó ṣe, ṣé o mọ tó ṣe? O mọ tó ṣe, àbó mọ tó ṣe ni. O gbọ́dọ̀
gbọ́ sí ẹ̀rí ọkàn rẹ lẹ́nu wípé bó bá ti ṣe àìdíà pàápàá ìwọ tó bá jẹ́ ẹni tó ní ìwà bí Ọlọ́run òun ló sọ bí báyìí ó ní nítorí pé ìbànújẹ́ ẹni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà. Ẹni tí ò bá ti ní ìrònúpìwàdà ò ní ìgbàlà. Ìgbàlà bẹ̀rẹ̀ láti ìdí ìrònúpìwàdà ni. Ìrònúpìwàdà kedere ó jẹyọ láti ipasẹ̀ ẹ̀rí ọkàn, ìbànújẹ́ ẹ̀rí ọkàn, ìdánilẹ́bi tó wá láti ẹ̀rí ọkàn wípé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo nílò àti ṣe ìlàjà pẹ̀lú Ẹlẹ́dàá mi. Mo nílò àti ronúpìwàdà kí n ṣe àtúnṣe. Bẹ́ẹ̀ ni kí n yí ọkàn mi padà, kí n kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí n lè tẹ̀lé Ẹlẹ́dàá mi, ẹni tó dá ọ̀run àti ayé. Bẹ́ẹ̀ ni nítorí pé ìbànújẹ́ ni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà tí kì í mú àbámọ̀ wá, ò ní kábàámọ̀, èmi náà ní kábàámọ̀ o. Tó o bá ní kábàámọ̀ wá jẹ́ ẹni tó fara rẹ̀ lẹ̀ fún ìrònúpìwàdà. Pé tí ẹ̀rí ọkàn rẹ bá jẹ́ ọ pé o ṣàìdá níbí, kó ronúpìwàdà, kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kó ṣàtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Má ṣàwáwí. Tí ẹ̀rí ọkàn rẹ bá sì ṣe kíni, tó bá ti dá ọ láre, kó mọ̀ pé Ọlọ́run náà dá ọ láre. Bẹ́ẹ̀ rí ọkàn rẹ bá dá ẹ lẹ́bi, Ọlọ́run náà dá ẹ lẹ́bi. Bẹ́ẹ̀ ni torí ẹ̀rí ọkàn rẹ ó wà fún ẹlòmíràn, ó sì wà fún Ọlọ́run. Ẹ̀rí ọkàn rẹ níwájú ìtẹ́ ìdájọ́ nígbà tí ohun gbogbo wá sí òpin. O ní nílò àti sọ ohunkóhun. Ẹ̀rí ọkàn rẹ yóò jẹ́rìí ohun tó ṣe láyé. Ẹ̀rí ọkàn rẹ yóò sọ guilty or not guilty. Yóò sọ pé ó jẹ̀bi àbó ò jẹ̀bi. Ẹ̀rí ọkàn rẹ yóò sọ bẹ́ẹ̀ o. Kì í ṣe àwáwí iṣẹ́ ohun tó fẹ́ sọ irọ́. Àǹfààní ò sí fún ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Àǹfààní ò sí fún àwáwí. Ní oríta yẹn ẹ̀rí ọkàn rẹ yóò ṣe kíni, yóò dá ẹ lẹ́bi àbí kó dá ẹ láre. Ẹ̀rí ọkàn rẹ ò wá ní dá ẹ lẹ́bi kọ́lọ́run kó dá ẹ láre o. Òun ló ti jẹ́ wípé ikú lèrè ẹ̀ṣẹ̀ o. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ní ìyè ayérayé fún gbogbo àwa tá a bá gbàgbọ́ o. Ìwọ tó bá gba Ọlọ́run gbọ́ lóòótọ́, ohun tí o mọ̀ pé o gbọ́dọ̀ gbà kó dìrọ̀ mọ́ ní ìwà rere o. Ajílẹ̀ ìgbàgbọ́ tí yóò mú kí ìgbàgbọ́ rẹ kí ó ṣiṣẹ́ lábẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run, tí yóò mú kí ìgbàgbọ́ rẹ kí ó fún ọ ní ohun tí ò ń bẹ Ọlọ́run fún. Òun ni ìwà rere. Òun ni ìwà rere. Ẹ rántí Dáfídì, máa kọ ká ẹsẹ̀ kan nínú ìtàn Dáfídì yẹn fún wa. Sámúẹ́lì kejì orí keje orí kejìlá, Sámúẹ́lì kejì orí kejìlá ẹsẹ̀ kẹtàlá yẹn máa kà fún wa. Ẹ̀yin lè ka gbogbo orí yẹn tẹ́ bá délé lẹ́yìn sí ẹ lè ka gbogbo orí yẹn. Máa kọ ká ẹsẹ̀ kẹtàlá. Ohun tí Ọlọ́run ṣe fẹ́ràn Dáfídì ni wípé ẹ̀rí ọkàn rẹ̀ wà láàyè. Bí ẹ bá sọ fún Dáfídì pé ó ṣe ohun tó ṣe báyìí kàṣà báyìí káwòdì, lójú ẹsẹ̀ ní Dáfídì yóò ronúpìwàdà, yóò ṣe àtúnṣe. Ọ̀pọ̀ ní wa lónìí agbọ́njọ Ẹlẹ́dàá wa lọ, agbọ́njọ Ọlọ́run lọ. Kò sí bó ṣe lè bá wa wí tá ní láwa wí, kò sí bó ṣe lè láṣẹ tá ní lóhun tá fẹ́ sọ, kò sí bó ṣe wá ní pé ká ronúpìwàdà tá máa gbọ́. Àwa lágbọ́njù, ọgbọ́n àgbọ́njù ló ń pààyàn gbà míì. Òun ló ń pààyàn gbà míì ju agàn lọ. Bí wọ́n bá ti gbọ́ ọgbọ́n àgbọ́njù yóò pa ju agàn lọ. Orin Sámúẹ́lì kejì orí kejìlá yẹn ẹsẹ̀ kẹtàlá. Ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ ka gbogbo orí yẹn o lè ka láti ẹsẹ̀ keje sí ẹsẹ̀ kẹtàlá. Kí ni ẹsẹ̀ kẹtàlá yẹn sọ? Ó ní Dáfídì sì wí fún Nátánì pé èmi ṣẹ̀. Ẹ jẹ́ kí n ka láti ẹsẹ̀ keje fún wa. Ẹ jẹ́ kí n kà á fún wa. Nátánì sì wí fún Dáfídì pé ìwọ ni ọkùnrin náà, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ́ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ́ lọ́wọ́ Sọ́ọ̀lù, èmi sì fi ilé Olúwa rẹ fún ọ àti àwọn obìnrin Olúwa rẹ sí aya rẹ, èmi sì fi ìdílé Ísírẹ́lì àti ti Júdà fún ọ. Ìbá tilẹ̀ ṣe pé èyí ní kéré jù, èmi ìbá sì fún ọ ní nǹkan báyìí. Tó bá tiẹ̀ jẹ́ pé ó sọ pé ohun tí mo fún ẹ kéré, Dáfídì, ìbá ti fún ọ sí. Ó ṣe wá ṣe tó burú báyìí. Ẹ máa gbọ́. Èyí ṣe tí ìwọ fi kẹ́gàn ọ̀rọ̀ Olúwa, tí ìwọ fi ṣe nǹkan tí ó burú ní ojú rẹ̀, àní tí ìwọ fi idà pa Uriah ará Hítì, àti tí ìwọ fi mú obìnrin rẹ̀ láti fi ṣe obìnrin rẹ̀, ó sì fi idà àwọn ọmọ Ámónì pa. Ǹjẹ́ nítorí náà idà kì yóò kúrò ní ilé rẹ títí láé.
wọ́n yìí ń jagun ní Ísírẹ́lì lónìí dòní olónìí idà ò kúrò ń bẹ̀ o nítorí pé ìwọ gàn mí ìwọ sì mú aya Uriah ará Hítì láti fi ṣe aya rẹ báyìí ni Olúwa wí kíyèsí èmi ò jẹ́ kí ibi kí ó dìde sí ọ láti inú ilé rẹ wá èmi ó sì gba àwọn obìnrin rẹ lójú rẹ èmi ó sì fi wọ́n fún aládùúgbò rẹ òun ó sì bá àwọn obìnrin rẹ sùn níwájú oòrùn yìí ìkọ̀kọ̀ ni ìwọ ṣe ṣùgbọ́n èmi ò ṣe nǹkan yìí níwájú gbogbo Ísírẹ́lì àti níwájú oòrùn Dáfídì sì wí fún Nátánì pé èmi ṣẹ̀ sí Olúwa Nátánì sì wí fún Dáfídì pé Olúwa pẹ̀lú sì ti mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ìwọ kì yóò kú nítorí pé ẹni tó bá ṣẹ̀ yóò kú ni lójú ẹsẹ̀ ni Dáfídì ṣe kíni ló ba rúbúrúbú tó ronúpìwàdà lẹ́rí ọkàn jẹ́ ó sì sọ fún wòlíì pé mo ṣẹ̀ sí Olúwa ẹ dáríjì mi ẹ dáríjì mi Olúwa ti sọ fún wòlíì rẹ̀ pé bí Dáfídì bá ronúpìwàdà tó gba ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ sọ fún pé mo dáríjì ṣùgbọ́n tí ò bá gba ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ gbogbo ohun tí ẹ̀ṣẹ̀ rẹ̀ mú wá yẹn kò ní wá lórí àwọn ènìyàn rẹ̀ nìkan yóò wá lórí rẹ̀ náà ẹni tí ó bá kú náà yóò ṣẹ̀ ṣùgbọ́n Dáfídì ṣe kí ni lójú ẹsẹ̀ ló ronúpìwàdà ló gba ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ a sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì mo fẹ́ kí o mọ̀ wípé ìgbàgbọ́ láìsí ìwà rere òfo ni ẹ jẹ́ ká ẹsẹ̀ Bíbélì kan sí ká tó gbàdúrà ìwé Fílípì orí 4 Fílípì orí 4 Fílípì orí 4 ẹsẹ̀ 8 ohun tí ó gbọ́dọ̀ jẹ́ ìrònú wa àti èrò wa nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìwà rere ó bẹ̀rẹ̀ láti ẹ̀rí ọkàn wa kó máa ṣiṣẹ́ sí ìwà rere kí ó wà ní mímọ́ kí ó má ṣe ní àbàmọ́ ká má bàa wà ní ẹ̀gàn Fílípì orí 4 ẹsẹ̀ 8 ó ní àkótán ará ohunkóhun tí ń ṣe òótọ́ ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀ ohunkóhun tí ń ṣe títọ́ ohunkóhun tí ń ṣe mímọ́ ohunkóhun tí ń ṣe fífẹ́ ohunkóhun tí ó ní ìròyìn rere bí ìwà títọ́ kan bá wà ìwà títọ́ ló ń pè ní ìwà rere o bí ìwà títọ́ kan bá wà bí ìyìn kan bá sì wà ẹ máa gba nǹkan wọ̀nyí o ìwọ náà fi sí inú èrò rẹ fi sínú èrò rẹ bí ara rẹ léèrè pé ṣé ìwà rẹ kò máa dí ìgbàgbọ́ rẹ lọ́wọ́ bí jẹ́ kí a gbàdúrà béèrè lọ́wọ́ Ọlọ́run pé mo gba orí ọ̀fẹ́ titun mo gba orí ọ̀fẹ́ titun sọ fún Ọlọ́run ẹlẹ́dàá rẹ pé mo gba orí ọ̀fẹ́ titun lónìí mo ronúpìwàdà gbogbo àìṣedédé mi gbogbo ẹ̀ṣẹ̀ mi àwọn tí mo ti ṣe àwọn àìdá tí mo ṣe sẹ́yìn mo ronúpìwàdà mo ṣe tán àti ṣàtúnṣe Ọlọ́run fi orí ọ̀fẹ́ gbà mí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí láti òní lọ mo gba orí ọ̀fẹ́ ìwà rere kí ìgbàgbọ́ mi lè dàgbà kí ìgbàgbọ́ mi lè múlẹ̀ kó lè wúlò fún mi kí ìgbàgbọ́ mi lè ṣe kíni kó lè wu Ọlọ́run mo gba orí ọ̀fẹ́ ìwà rere ó yá àwọn náà gbàdúrà sí Ọlọ́run fi ẹnu ara rẹ gbàdúrà ẹnu ara ẹni la fi ń kọ méje fi ẹnu ara rẹ fi gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ìwọ náà ń gbọ́ mi ò tí ì fàyè rẹ fún Jésù ò tí ì fọkàn rẹ fún Jésù ẹ̀rọ kan ó máa jẹ́ ọ wípé o ò tí ì ṣe ìlàjà pẹ̀lú ẹlẹ́dàá rẹ ìwọ tí ò tí ì ṣe ìlàjà pẹ̀lú ẹlẹ́dàá rẹ o ò lè ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run Jésù ò tí ì wọnú ọkàn rẹ ẹ̀mọ́ ò tí ì máa jọba nú ọkàn rẹ ẹ̀mọ́ ò tí ì lè bá ẹ̀rí ọkàn rẹ ṣiṣẹ́ o máa wà ní ìpele ẹ̀rí ọkàn lásán tó bá sì wà nínú ìpele ẹ̀rí ọkàn lásán o ò tí ì ní ìgbàgbọ́ tí ó wu Ọlọ́run mo fẹ́ lónìí mo fẹ́ kó fàyè Ọlọ́run sílẹ̀ nínú ayé rẹ kó fàyè sílẹ̀ wípé lóòótọ́ o ò tí ì mọ Jésù o fẹ́ mọ Jésù o sì ṣe tán ìwọ tó bá ṣe tán tó fẹ́ mọ Jésù tó fẹ́ ṣe ìlàjà láàrin ìwà àti Ọlọ́run gba àdúrà yìí pẹ̀lú mi sọ fi ẹnu ara rẹ sọ gbé ìgbésẹ̀ kan síwájú tàbí kó bá burúkú níbi tó bá wà tàbí kó tẹ́wọ̀ rẹ síwájú kó sọ tẹ̀lé mi wípé Jésù Kristi ọmọ Ọlọ́run mo gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn ó sì jíǹde ní ọjọ́ kẹta ó sì gòkè rí ọ̀run bẹ́ẹ̀ ni lọ́wọ́ ọ̀tún bàbá láti òní lọ mo jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi mo kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ mo kọ èṣù sílẹ̀ mo sì kọ ayé sílẹ̀ kọ orúkọ mi sínú ìwé ìyè sọ mí di àtúnbí
mo fi ayé mi mo fi fún ọ títí láéláé. Àmín. Tó bá gba àdúrà yẹn tọkàntọkàn, tó bá gba àdúrà yẹn pẹ̀lú ẹ̀rí ọkàn, pẹ̀lú ìbànújẹ́ ẹ̀rí ọkàn èyí tí ó ń bí ìrònúpìwàdà, wàá rí wípé agbára Ọlọ́run yóò ṣíjú bò ọ́. Bí agbára Ọlọ́run ti ṣíjú bò ẹ́ yẹn, wàá rí wípé ayé titun yóò bẹ̀rẹ̀, ohun titun yóò bẹ̀rẹ̀, ohun àtijọ́ yóò sì kọjá lọ. Ǹjẹ́ mo gbàdúrà fún ọwọ́ tó gbàdúrà yẹn pé láti òní lọ ohun gbogbo kó di ọ̀tun fún ọ. Adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, akọrúkọ rẹ sínú ìwé ìyè. Mo sọ jáde gẹ́gẹ́ bí ẹni àmì òróró tàṣẹ wípé tá bá rí àìsàn tàbí ìpọ́njú tó ń bá ayé rẹ fínra, kó fi ayé rẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó kọ sí wa, kó kàn sí wa, ìwọ tó ti ṣe ìpinnu fún Jésù. Ojoojúmọ́ mò ń gbàdúrà fún àwọn tó ṣe ìpinnu fún Jésù. Gbogbo ìgbà tí mo bá láǹfààní, mo rán Ọlọ́run létí gbogbo àwọn tó ṣe ìpinnu fún Jésù lábẹ́ ìpè, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́, k'Ọlọ́run bá mi dì wọ́n mú, kó dì wọ́n mú. Mo yìí rántí àwọn tó ṣe ìpinnu fún Jésù nígbà tí mo wà nínú ìwé secondary school, tá à ń pè secondary school nígbà náà, tá ì máa ń wàásù káàkiri láti ojúlé dé ojúlé. Mo yìí rántí wọn láàrin ọ̀sẹ̀, mo sì gbọ́ Ọlọ́run gbọ́ pé níbi gbogbo tó wà, kán jèrè iṣẹ́ Ọlọ́run, kán jèrè ìjọba ọ̀run. Ìwọ náà ojoojúmọ́ mo fẹ́ máa gbàdúrà fún ọ, kọ sí mi, jẹ́ kí n mọ̀ wípé o ṣe ìpinnu fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, kí n sì tọ́ ọ sọ́nà bó ṣe súnmọ́ Ọlọ́run, tó ṣe súnmọ́ ẹlẹ́dàá rẹ̀ ṣe. Àkókò tó fún wa láti fi fún Olúwa, ohunkóhun tó bá ní kì í ṣe àfipáṣe bí kò ṣe láti ọkàn rẹ wá ni. Olúwa fẹ́ onídídùn ọlọ́rẹ, òun l'Olúwa nífẹ̀ẹ́ sí o. Ẹ̀rí ọkàn rẹ yóò sọ fún ọ tó o bá ṣe dáadáa. Ìgbàgbọ́ bẹ̀rẹ̀ láti di ẹ̀rí ọkàn, nítorí ẹ̀rí ọkàn ni ó bí ìwà rere, ìwà rere sì ló bí ìṣe rere. Nítorí náà ìwọ tó bá fẹ́ fi fún Olúwa, ohunkóhun tó bá ní, ọrẹ ọjọ́ ìsinmi ni, ọrẹ ọjọ́ Olúwa ni, ọrẹ ìdúpẹ́ ni, àbí o kò fẹ́ ṣe ìdámẹ́wàá sí Ọlọ́run, àbó fẹ́ ṣe ọrẹ wòlíì, àbó ohunkóhun tó bá wù ọ́ láti fi ránṣẹ́ lọ́wọ́, filélẹ̀. Ohun tó bó ṣe lè ṣe ti wà lórí pẹpẹ, filélẹ̀ báyìí, kó filẹ̀ fẹ́, mo fẹ́ súre fún. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ fi irúgbìn lélẹ̀ sórí pẹpẹ yìí lórúkọ Jésù. Ọrẹ tẹ́ ẹ mú wá, irúgbìn tẹ́ ẹ mú wá, èso tẹ́ ẹ mú wá, lórúkọ Jésù kó fọhùn fún yín. Mo pa láṣẹ lásìkò yìí, ẹ lọ kórè ohun rere. Ẹ ní pàdánù ohun rere lábẹ́ bó ti kórè. Mo fi ayọ̀ yí yín ká, mo fi ire yí yín ká. Bẹ́ẹ̀ ni ó sì rí. Mo yà sí mọ́ fún ìwúlò ògo Ọlọ́run lórúkọ ti Bàbá àti ti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ǹjẹ́ báyìí mo pa láṣẹ fún gbogbo ènìyàn nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, ẹnikẹ́ni ò ní kábàámọ̀, kò sí ẹni tí ó kábàámọ̀ nínú ọ̀sẹ̀ yìí. Mo pa láṣẹ, Ọlọ́run yóò fi ìdí wa múlẹ̀, yóò fi ẹsẹ̀ wa múlẹ̀. Mo pa láṣẹ gbogbo ènìyàn tó ń gbọ́ mi lákòókò yìí, ó yá wọnú ìsinmi lọ, wọnú ọ̀pọ̀lọpọ̀ lọ. Ìwọ tó rò wípé ìrètí rẹ ti dófo, gbọ́ ohùn Olúwa lẹ́nu mi. Kí bí lúwa kàtà, ìrètí rẹ yẹn lórúkọ Jésù ó di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Ìrètí tó ti gbàgbé, ìrètí tó ti ṣátì, ìrètí rẹ tó ti sọ fún ẹ pé ó ti mófo, gbọ́ ohùn Olúwa lẹ́nu mi, ó ti di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Ó yá gba èsì ayọ̀. Ìwọ tó retí èsì ayọ̀ ní embassy, gba èsì ayọ̀. Orí sí ètí ayọ̀ lẹ́nu iṣẹ́, gba èsì ayọ̀. Orí sí èsì ayọ̀ lẹ́nu ẹ̀kọ́, gba èsì ayọ̀. Lóṣù yìí, oṣù tuntun tá a mú bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ yìí, èsì ayọ̀ yóò yí ọ ká, ìròyìn ayọ̀ yóò yí ọ ká, ayọ̀ ńlá tí Síónì yóò yí ọ ká. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Ò ní kábàámọ̀, ò ní ṣàìsàn, ò ní rí ìpọ́njú, ò ní rí ibi bó ti wò ó kéré mọ́. Àti wà àti ilé rẹ ẹ lọ wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á ṣe oore ọ̀fẹ́, ẹ jẹ́ á ṣe oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá a gbé láti ìsìn lọ àti ti láéláé. Àmín, àmín lórúkọ Jésù, àmín. Títí a fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Mo fẹ́ràn yín, Jésù fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Ire o.